èmi believe pé nǹkan tó bá yẹ kó wà nulẹ̀ kó wà nulẹ̀ nǹkan tó bá yẹ kó wà níta kó wà níta because mi ò rí reason tó fi máa gbé personal life ẹ wá sórí social media tó o bá ti gbé wá ìwọ ló fẹ́ díẹ̀ fáyé o anything tó bá ti rí ń bẹ̀ don't come and be talking trash pé wọ́n comment o fẹ́ kí wọ́n comment ló ṣe post in the first place. Okay. Because ìwọ tó ní boyfriend wọn ti ẹni tó fẹ́ yàwó gan wọn à ń jà oníkálùkù tó ká oní boyfriend ló gbé wá sórí social media ẹ wá jà ó tún gbé wá sórí social media people will talk wọ́n á kà fún ẹ wọ́n máa kà fún ẹ ó dẹ̀ normal tó bá ní boyfriend tẹ bá jà tẹ bá pínyà kó move on lóòótọ́ but tí orí ẹ ò bá pé láti keep it to yourself wọ́n á máa kà fún ẹ náà ni ẹ má bá mi yé sí ẹ má bá mi polongo ẹ wọ́n máa yin volume sókè ẹ má bá mi polongo ẹ fi mí lẹ̀ mo lè máa sunkún tó ń sìn kí n tún nojú mi kí n tún bọ́ sórí social media kí n tún ya fọ́tò yẹn you are beautiful thank you God bless you mo dẹ̀ ń kí lọ́wọ́ ni perspective that is it ọkọ tí mo fẹ́ kó mọ̀ ló máa mọ̀ yẹn máa gbé wá because wọ́n máa bá ẹ tọwọ́ bọ̀ because wọ́n máa bá ẹ ranjú mọ́ because èèyàn míì máa bú ẹ ẹlẹ́ran ara ní gbogbo wa náà kò ṣe gbogbo wa la lè gba kọ́ máa sọ̀rọ̀ sí wa yes trolling God bless you kògbákùngbé àwọn ọ̀rọ̀ tí wàá gbọ́ tí wàá lọ wò pé ṣé kí n kú ló kàn báyìí tó bá feel pé you are comfortable bringing your personal life your family to into the limelight so be it happy birthday to you. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa you're welcome ẹ wá nǹkan fìdílé put your bum bum or something or put bum bum on put your reverse is the case. Orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nígbà tá à ń bọ̀ mo ní ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹni tó ní ìmọ̀ nípa nǹkan wọ́n jẹ́ obìnrin àmọ́ mi ṣe aṣọ lójú eégún. This is where we are going to unveil the face of Kádírù Wánà. Ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ìtókù tẹ́ bá ti wẹ́nu ilẹ̀ tẹ́ ti wẹ́nu ọkọ ẹ mọ ibi tí mo ti ń sọ. Wọ́n lórí ètò Oyinmomo Ọlájùmọ̀kẹ́ Ọlábísí ẹ̀gẹ́njọ́mẹ̀ ni mo gbé wá fún wa lórí ètò lẹ́nu. Ṣé ẹ wà dáadáa kí ló happen? Beautiful as ever. You're flourishing. Oh my God, what's the secret of the beauty? Too much beauty. It is adé àgbọn mixed with coconut oil. Adé àgbọn coconut oil. Bẹ́ẹ̀ni àti adé àyàn àti everything. Okay. Ẹ̀yin ò po cream papọ̀. Ọlọ́run ò jẹ́. Torí mo mọ̀ pé láyé ìsìn wọ́n drag wa púpọ̀ jù. Bẹ́ẹ̀ni. Wọ́n drag wa gan. Nínú iṣẹ́ tí ẹ̀ ń ṣe mo rí wípé gẹ̀rígẹ̀rí ni yín ìyẹn professional barber Ọlọ́run ní jẹ́ kí ẹ gẹ̀rí tí ò dáa ẹ ní gẹ̀rí tí orí wèrè ẹ ní gẹ̀rí orí kórí àwọn orí kan wà àwọn orí tí ò dáa ìyẹn ní shape orí àwọn míì oblong rhombox parallelogram lẹ́lòmíì gbé wá àmọ́ láti di barbing báwo lẹ ṣe wọ acting barbing acting rhyme báwo lẹ ṣe wọ bẹ̀. Wow. Tẹ́lẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ iṣẹ́ tíátà ti wà on the pipeline ọ̀ṣẹ́ mọ̀ pé ńgbà míì wá kún wò pé já lọ ká lọ kí ló ń ṣe ń bẹ̀ já tún lọ ká tún lọ wò so ó ti wà ń bẹ̀ I've been a friend of the industry then couple with àwọn scene kéékèèké kan á tún máa sá lọ sápadà so at the point mo tún wá wò pé ṣẹ́ mọ̀ pé ńgbà míì kò kí ń dá kí ọmọ èèyàn kì í ṣe obìnrin nìkan sìn everybody àtọkùnrin àtobìnrin ká má níṣẹ́ ọwọ́ bí ti ń wò mọ̀ ṣó ti yẹn then mo tún wá jẹ́yàn kan tó máa ń gẹrun nsìn yìí nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe rán mi nsìn bíi nígbà covid sí bíbá yìí tá a lè jáde another tí mo fi rún lẹ̀ mo ṣe òkú ọkẹ́ bí a ká ṣe rún díẹ̀ mo gẹrun I had low cut for 20 years straight like that so wọ́n á wò pé okay
ìmí tí mo lè máa gbé low cut kí ló ṣẹlẹ̀ ẹ kí n lọ wò wọ́n ṣe ń ṣe ọwọ́ ẹ̀ curiosity kills the cat yẹn ẹ kì í kan lọ wò wọ́n ṣe ń ṣe ọwọ́ ẹ̀ pé ok irun tí mo ti ẹ̀ ń gẹ̀ tí máa wò wọ́n ṣe ń ṣe ọwọ́ ẹ̀ so màá lè wò pé bóyá tó bá blend bíbà yìí dáadáa tó bá blend bíbà yìí dáadáa màá lè sọ fún ẹ pé ọ̀gbẹ́ni wá o ò ṣe bíbà yìí dáadáa ìbíbà yìí ló ṣe dáadáa nǹkan tó gbé mi dé di bábà nìyẹn so nǹkan lọ wò pé mo kàn jí láàárọ̀ ọjọ́ kan náà mo kàn lè sọ pé mo fẹ́ lọ kọ́ bábà àwọn tí mo sọ fún jọ yẹn kàn wò pé èmi ni àbóòtọ́ ṣáàfíà mo dẹ̀ àfíà ni o kò sí nǹkan kan mo dẹ̀ lọ mo lọ kọ́ so mo sáyìn fọdún 2 mo ṣe mọ̀ pé ní mo máa ń sọ àwọn kankan pé adùn ṣe bí nǹkan tọ́lọ́run ti parí aṣòro ṣe bí nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí mo sáyìn ọdún 2 pé torí mo mọ̀ pé ní my mind mo feel pé mi lè fi bẹ́ẹ̀ dúró màá máa sálọ sábọ̀ but I tell you in 6 months mo mọ̀ gẹrun. Really? Yes. Mo ti lè gẹrun dáadáa. Tẹ́ dàgbàṣẹ́. Yes, tí mo ti ń gẹrun dáadáa. Professionally in 6 months. Everybody was shocked. Pé how èmi náà mọ̀ bóyá torí pé nǹkan tó wù mí ṣe ni. Mi ò dẹ̀ fi kì í ṣe pé bóyá mo kéré arúgbó ara máa ń sọ pé arúgbó ara ni mo fi cover bin. So you can imagine pé kéèyàn lọ kọ́ṣẹ́ kó wá débẹ̀ kó jẹ́ pé àwọn tó wà ń bẹ àwọn ọmọ bíi 16, 17, 19 lẹ́jọ́ wá. èèyàn ṣe gba bí ọdún 10 ọdún 8 lọ́wọ́ wọn ọdún 12. ṣé ní àwọn 19 yẹn máa gba bí plus or minus bí a kì í gba bí 20 years lọ́wọ́ wọn gbà yẹn. so àwọn tájọ jẹ́ ẹgbẹ́ tájọ ń kọ́ṣẹ́ bábà nìyẹn tá bá ti dúró èmi náà dúró má ti dúró èmi so ìdí yẹ̀yẹ́ má ṣe yẹ̀yẹ́ mọ́mì má pè ní mo ṣe tètè mọṣẹ́ yẹn ṣáájú. Àwọn ọmọ tán dìídì ìwà akọ wọn láti lé pé òkè àwọn fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe so èmi kàn lọ kọ́ bábìn pé òkè mo kàn fẹ́ kọ́ kì í ṣe pé mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe but at the long run. ṣé ni bábìn latin ti wá wọlé. nígbà tí mo wá kọ́ bábìn tán tí mo ti wá mọ bábìn yẹn mo wá wò pé òkè kí ló tún ṣẹ́kù. adẹ̀ ti acting dẹ̀ ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ díẹ̀ ó wá lẹ́gbọ́n mi kan ó wá ní one particular series kan tó ń yà nígbà yẹn à ń pè series yẹn ní Emerald ṣé mo kọ́ adẹ̀ ti wà nídìí acting gbé kásálọ kásádé. wọ́n lẹ́gìn wọn lè gbà ọ̀tẹ̀ tí yọ sí. God bless you. So mọ̀ṣẹ́ àwa ya Emerald ń gbà yẹn tí wọ́n rántí Emerald ń gbà yẹn so wọ́n ní one particular character kan tó wà nínú Emerald yẹn wọ́n ti audition over 450 people fún that particular role kí ló dé kí mi ọmọ ọlọ́mọ láàrin èrò àjọjọ ìkìn wọ́n ṣe pè mí ní it was on Tuesday bẹ́gbọ́n mi ṣe pè mí ní ẹ pé bó ló wà mo ní mo wà nílé mo dẹ̀ ṣẹ̀dé ni mo travel mo ṣẹ̀dé ni bó ló wà mo wà nílé ó yá máa bọ̀ ní ọ́fíìsì lọ́gbà mo ṣe débẹ̀ nìyẹn bá ní tí má ti débẹ̀ kí n béèrè a máa ń kọ orúkọ wọn ní DO wọn ní kí n pèrè OD wọn ní béèrè reverse of my name mo ní okay bá béèrè bá ti ṣe débẹ̀ woman yẹn náà welcome me I am the producer of Emerald kìnìkan okay ma bá gbé mi jókòó there's this character wọ́n ṣáà fún mi ní wọ́n sọ̀rọ̀ character yẹn wọ́n character bible and all that I tell you bó ṣe ń gba iṣẹ́ ọ̀tún wọlé báyìí ló ń gba tòsí bọ́ síta pé àbọ̀dẹ̀ làwọn pípọ̀ wọn ti ẹ̀mẹ̀yàn èmi ni mo useless jù ẹ wá pè mí just like that pé kí wá sọ nǹkan tí mi mọ̀ díẹ̀ okay mo sì gbọ́ mọ́ wọ́n máa ṣá sọ̀rọ̀ yẹn tó wá wojú mi pé ṣé mo like story yẹn mo ní fantastic story yẹn dùn gan ó dùn gan ká ní wọ́n bí mi léèrè pé nǹkan tó ń sọ yẹn pé kí n wá tún sọ wàláhì mi mọ̀ nǹkan kan torí mo ṣe ń sọ báyìí ló ṣe ń jáde báyìí mo ní fantastic are you sure you like the character oh my God I love it likeness is an understatement I love it irọ́ ni mo pa o so that wọ́n ṣàlè wò pé okay mo ti package ẹ ṣàjẹ́ kó máa lọ pé okay we will get back to you in my mind bí wọ́n ní okay go we will get back to you. and we will get back to you njọ́ mi wá. kí ló kẹ́ ẹ̀ pẹ̀lú yẹn kí n ṣáà máa lọ ni. wọ́n ní okay are we good we are good are you sure costume makeup script. okay just like that. ẹ wá mo ṣe ráìsì sílé ẹja panlé ogun ni mo fi ṣe ẹ wá ẹ máa calm down kí ló ṣẹlẹ̀ ó tán ṣá. bó ṣe dòun nìyẹn. bí mo ṣe lo oṣù 3 nìyẹn. really. bẹ́ẹ̀ni. so from that Emerald àwọn director tó wà lórí Emerald tó máa ti kúrò ńbẹ̀ tó máa ti fẹ́ lọ ṣiṣẹ́ mi wọ́n á tún ní kàn pè mí so I've been working so bó ṣe ń kúrò lórí Emerald ni mo ń bọ́ sí kan so I was working on referrals bó ṣe dòun nìyẹn so kí n tó mọ̀ kan tó ń ṣẹlẹ̀ mo kàn wò pé so it's not as if pé
mo lọ́kàn pé mo fẹ́ dìídì mu acting níṣẹ́ èmi kàn ṣe acting ní pé ìyá ẹja lọ 2 scenes 3 scenes ẹ jẹ́ ká tún mójú wa débẹ̀ ṣé you understand so mo sọ lẹ́ẹ̀kan pé adùn ṣe kíní kan bí nǹkan tọ́lọ́run ṣe parí aṣòro ṣe bí nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí bí iṣẹ́ acting tó ṣe bọ̀ nìyẹn. ní ṣé gbogbo iṣẹ́ yẹn náà ló di pé ẹ dé orí àwa aládùn àbò ní special referral kan tẹ ní àbí ẹ lọ fún audition. ṣe torí àwọn aládùn tẹ́ sọ yìí náà adùn ṣe bí nǹkan tọ́lọ́run ti parí náà ni àwọn aládùn náà mi ìmọ̀ kankan wọ́n kàn pè mí náà jọ yẹn náà ni mo wà nílé náà kàn dédé pè mí kọ́ yẹn wọlé mo ṣe dé látọrí set kan ní tí má dẹ̀ ti dé látọrí set bẹ́ẹ̀ máa ń like kí n ti rest bẹ́ẹ̀ bí 2-3 days kọ́ yẹn wọlé kí n tó kúrò lórí set yẹn mo ti níbi fever so I was feeling feverish and all that wọ́n ṣe pè mí nìyẹn pé kí n send the picture mi mo ní kí n send the picture okay n bá send the picture ṣèbí picture ni wàá send ẹ̀ kojú bí ìṣẹ́jú mélòó kan àbí wákàtí mélòó kan sí bí director kan ṣe pè mí ní à ń pè guy yẹn ní Samson ló ṣe ní ṣé mo lè wá sí Jíbówú sìn mo wá ní sìn tó ń sọ ẹ̀ mo wá wo time it was around 4 o'clock wá ní ṣé mo lè dé Jíbówú ní 5 mo wá ní ṣé kí n fò láti ọ̀dọ̀ mi ṣé mo bí tí mò ń gbé kí n máa bọ̀ ní Jíbówú ní 5 o'clock ní closing hour lẹ́kọ̀ọ́ ló wá ní tí má lè make ẹ̀ pé ìbádẹ́ da ọ̀ tọ̀ reluctantly mo dìde mo freshen up ó di Jíbówú nígbà tí ma fi di Jíbówú mo dé Jíbówú ní nǹkan bí i to 6 bí mo ṣáṣe débẹ̀ mo bá àǹtí Jayé then ẹni tó ní iṣẹ́ yẹn gangan àlọ́ bá wọn náà bẹ̀ so wọ́n kàn béèrè àwọn question mélòó kan kàn dáhùn náà ni and all that wọ́n tẹ̀ ṣe eré jẹ́ pé àwọn iṣẹ́ tó ti ṣe ṣá máa lè san owó báyìí gbá kan owó kan kó bá ṣá sùn ẹ wo wọ́n ṣá ní okay we get back náà ni mo ṣá kúrò bẹ́ẹ̀ bí mo ṣe kúrò bẹ́ẹ̀ gbà tó máa fi di ọjọ́ kẹta in my mind I was expecting pé tó bá tẹ̀ máa fún mi níṣẹ́ officially wọ́n á lọ sórí mail mi wọ́n á send the acceptance everything ó pé àti gbà ẹ́ was kó wá ṣe ìyàwó aládùn mi ò sẹ́ wọ́n ẹni tí wọ́n kàn ní ọjọ́ kẹta wọ́n kàn pè mí ni pé ṣé mi lè máa bọ̀ níbàdàn lọ́jọ́ kejì who does that later àṣàmù ṣàwà dé àṣà parí gbogbo ẹ̀ pé kò lè possible máa láti prepare ara mi and all that máa wọn nǹkan tẹ́mi náà ti fẹ́ ṣe tí mo ti wà in the pipeline and all that so mo ṣáà nìkan fún mi ní time wọ́n á fún mi ní time gbà tí wọ́n dé bẹ́ẹ̀ àwọn aládùn yẹn gangan wọ́n ti audition fún èèyàn 250 bẹ́ẹ̀ ni wọ́n audition fún èèyàn 250 wọ́n shortlist sí bóyá bí 30 or thereabout from that shortlist wọ́n shortlist àwọn 3 so mi ti ẹ̀ sí ń bẹ̀ mi ò ti ẹ̀ sí nínú picture so bóyá DSTV ti wá hurry wọn up ni o bóyá I don't understand then ọjọ́ tí mo lọ yẹn ó dàbẹ̀ ni pé wọ́n sọ pé kán wá bóyá wọ́n ṣe pè mí impromptu yẹn náà ni then ẹni tó ní iṣẹ́ kéde rẹ̀ ti wà pé ẹ jẹ́ ká tètè ìyáṣẹ́ pé anybody tó bá kọ́kọ́ dé nínú àwọn tá a pè nínú àwọn 3 àbí ẹni tá a pè yìí òun la máa ṣiṣẹ́ nígbà tí màá dé débẹ̀ èmi nìkan ló kọ́kọ́ débẹ̀ náà despite pé wọ́n pè mí late so wọ́n ṣe settle nìyẹn pé àbí wọ́n ṣe bí nǹkan tí Ọlọ́run ti parí mọ́mì yín ẹ̀gìn júmì láti Ondo ní Yaba Street ni mo mọ̀ tí wọ́n bí wọn sí mo rántí dáadáa mi ò lè gbàgbé ẹ̀gìn júmì ẹ̀gìn mògún tọ̀ àwọn náà ni àfọ̀rọ̀jomi tó rọrọ̀ pẹ̀lú ó dá ẹ jẹ́ kí n sún yín lọ sí ibi tí ẹ lè má nífẹ̀ẹ́ sí because I know you for a person you're very blunt ẹ máa ń sojú abẹ níkù ẹ̀yin ni typical sàn láàrin ajẹnimu ní pẹ̀kọ̀rọ̀ ẹ̀jẹ̀ àsọ bá a wí àákù bá a sọ àákù náà èkú náà ló máa gbẹ̀yìn èròǹgbà yín lórí social media mo rí pé lẹ́nu bí ọdún kan sísìn máa lo ọdún kan torí nínú ẹ̀ náà ni election campaign wà táwọn èèyàn nàka síra wọn tó sọ̀rọ̀ síra wọn torí pé èmi ṣe ti bí ìwọ ò ṣe tèmi àwọn aláǹtí kan wọ́n gbéra wọn jáde àwọn ọmọ kéékèèké kan náà wọ́n kọjá ààyè wọn àwọn ẹ̀gbọ́n náà ò ṣe bí kí ni èròǹgbà yín nípa ká máa gbé àwọn ọ̀rọ̀ tó yẹ kó wà nínú ilé wá síta lórí social media. ṣe rí ọ̀rọ̀ tẹ́sán yẹn èmi in person torí máa ń sọ máa ní I can't talk for others I can only speak for myself. èmi believe pé nǹkan tó bá yẹ kó wà nulẹ̀ kó wà nulẹ̀ nǹkan tó bá yẹ kó wà níta kó wà níta because mi ò rí reason tó fi máa gbé personal life wá sórí social media tó o bá ti gbé wá èwo ló fẹ́ díẹ̀ fáyé o
anything tó bá ti rí ńbẹ̀ don't come and be talking trash pé wọ́n comment ó fẹ́ kí wọ́n comment ló ṣe post in the first place. Okay. Because take for instance ìwọ tó ní boyfriend wọn ti ẹni tó fẹ́ yàwó gan wọn à ń jà oníkálùkù ń túká oní boyfriend ló gbé wá sórí social media ẹ wá jà ó tún gbé wá sórí social media people will talk wọ́n á kà fún ẹ wọ́n máa kà fún ẹ ó dẹ̀ normal tó bá ní boyfriend tẹ bá jà tẹ bá pínyà kó move on lóòótọ́ but tí orí ẹ ò bá pé láti keep it to yourself wọ́n á máa kà fún ẹ náà ni so kí ló tó fẹ́ gbé ayé ẹ wá sórí social media ọ̀tọ̀ ilé real life ọ̀tọ̀ ẹ má jẹ́ kó affect ara wọn nǹkan tí bá fẹ́ kó mọ̀ ni nǹkan tí bá fẹ́ kó mọ̀ ló máa mọ̀ lórí social media mi go to my page o lè rí kí n post ọmọ tó bá sọ pé mo rí báyìí mi ò tí ì bímọ well your opinion mom sí mi máa sá ní public opinion because kò síjọ́ tí mo fẹ́ gbé wá I am going to draw that line between personal life mi àti social media èmi ni mo fẹ́ wà in the limelight not my children not my family. So anything tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ nínú family mi ó máa pay mi kí n máa dúró pẹ̀lú ẹ má bá mi yé sí ẹ má bá mi polongo ẹ wọ́n máa yin volume sókè ẹ má bá mi polongo ẹ fi mí lẹ̀ mo lè máa sunkún tó ń sìn kí n tún nojú mi kí n tún bọ́ sórí social media kí n tún ya fọ́tò yẹn you are beautiful thank you God bless you mo dẹ̀ ń kí lọ́wọ́ ni perspective that is it ọkọ tí mo fẹ́ kó mọ̀ ló máa mọ̀ yẹn má gbé wá because wọ́n máa bá ẹ tọwọ́ bọ̀ because wọ́n máa bá ẹ ranjú mọ́ because èèyàn míì máa bú ẹ ẹlẹ́ran ara ní gbogbo wa náà kò ṣe gbogbo wa la lè gba kán máa sọ̀rọ̀ sí wa yes trolling God bless you ìgbàkùngbé àwọn ọ̀rọ̀ tí wàá gbọ́ tí wàá lọ wò pé ṣé kí n kú ló kàn báyìí ìwọ ló ní kán bá ẹ sọ ìwọ ló ní kán bá ẹ dá sí so fún tí wọ́n nìyẹn tó bá feel pé you are comfortable bringing your personal life your family to into the limelight so be it happy birthday to you. ẹ kú oríire ọ̀nà kejì tí mo fẹ́ ká yà ni ọ̀nà sex for role because a lot of men a lot of actors especially wọ́n máa ń debunk kò kí n ṣẹlẹ̀ o àti ráwọn directors tàgbé wa náà irọ́ ni kò kí n ṣẹlẹ̀ tí irọ́ ni bẹ́ẹ̀ bá wà ẹ report ẹ ṣe kíní kan ṣé tán bá report lóòótọ́ ṣe association take step àti pé is there sex for role in the movie industry. There is sex for role everywhere. Not even in the movie industry. Ẹ má jẹ́ ká tanra wa. This sex for role, gbogbo industry ló wà. Banking, health, medical, education, and all that. Everywhere ló wà. So, bóyá torí pé a jẹ́ TV person, ní tiwa ṣe máa ń blow out of proportion. But it's everywhere. Gbogbo bí ló dẹ̀ ṣe ṣòro fún yín sí ọlá kún fàyà kún ọlá kúwàtà. But the thing is, wọn ò ní bẹ́ẹ̀ mi try irú ẹ̀. Ìrírí sí ni ìsọnilọ́jọ̀ Yorùbá dùn. Ìsọnilọ́jọ̀ gan ni ìsọnilókò. Wọ́n ní bá mi try. Tí n bá fẹ́ ṣe I am not a saint. Tí n bá fẹ́ ṣe mo fẹ́ ṣe láti inú ara mi ni. Don't bring that trash to my side. Wọ́n dẹ̀ ní gbé wá because mi ò báyọ̀ ṣeré wìnìwìnì. Mi lọ́rẹ̀. Mo báyọ̀ ṣeré gbádìgbádì. Mi dẹ̀ níbẹ̀ pé ẹjọ́ wá fún mi nírò. Tó bá pè mí, màá honour ẹ̀. Because ibẹ̀ ni gbogbo orúkọ bẹ́ẹ̀ máa ti wá pé ẹ̀ẹ́dẹ̀ pè mí, wọ́n á fi lọ̀kúlọ̀ lọ ẹ̀. Ìwọ tó dẹ̀ fẹ́ kán pè ẹ́ náà you have to probably dance to their music. Then àwọn kan wà tó yẹ pé àwọn fúnra wọn náà máa gbé ara wọn lọ bẹ̀. Kódà Ẹ̀gínjúmi àti mọ̀ pé Oǹdó lẹ ti wá kódà mo mọ̀ wípé should I tell you she's my friend. Àwọn ọlọ́kọ mi bí wọ́n ṣe ń ṣe ọbẹ̀ ògùn gbanúnù. Do you remember gbanúnù ẹ̀yin tó bá jọ mọ Oǹdó mọ̀ ń ṣe gbanúnù o tó bá dẹ̀ sọ pé mi ò mọ̀ ọ́ ṣe ó dẹ̀ kú wọ public opinion. Gẹ́gẹ́ bí Ìyẹjúmi ṣe máa ń sọ tó public opinion. tó mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ̀ tún wáyè láti wá darapọ̀ mọ́ wa láti fọ̀rọ̀ jomitoro ẹ̀ sì máa wá o kọ̀sí mo mọ̀ pé ọ̀rọ̀ tó ọbẹ̀ tó ń mí ń kó àgbà yẹn ọ̀rọ̀ ló wà ń bẹ̀. Àmọ́ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù Oyinmomo ètò Oyinmomo wọn ni kàgbélé fún yín pé stomach palliative infrastructure. Kìíní ó ń fún mi ní mọ́sùpù. Ẹ pẹ̀lú ẹ̀yà kẹfì gbé wé. No heavy báyìí. Ọlọ́run kìíní pọ̀. Ó pọ̀. A dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media. Thank you very much. Ọwọ́ yín ò ní kànsálẹ̀ àpò. Ẹ máa rí ṣe. Ètò yìí náà kò ní wálẹ̀. Lágbára Ọlọ́run. Kò wálẹ̀ on God. Mi ò wálẹ̀ mi ò yọjú on God. Ẹrù wà bí o. Ẹrù níyọ ẹ̀dẹ̀ mú oúnjẹ sè. Mo trust ẹ̀yin kẹ̀. Láwọn ẹjọ́ wo ni ká wá jẹ lunch?
ẹ kàn sí ìkànnì wa. Àwọn olórí ẹbí mi máa pa àwọn olórí ẹbí. My lawyer to talk to your lawyer. You know. Ẹ chop. Alaye bamba. Oguni. Ẹ̀yin wa lórí ètò Ìmọ̀ Ọmọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀. Mo mọ̀ wípé púpọ̀ nú ẹ̀yin tí ẹ jẹ́ fans Ẹ̀gìn Júmẹ̀, ìyẹn ìyá aládùn, ẹ mọ̀ wọ́n, ẹ máa dírẹ́sì wọn, I am Olajumoke. Ẹ wá wọn lórí Instagram, ẹ kí wọn síbẹ̀, ẹ fẹ́ bùn ránṣẹ́ síbẹ̀. I am Olajumoke. My name is Olajumoke. My name is Olajumoke. Fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ feel pé ẹ fẹ́ gẹrun, ẹ jọ̀ọ́, professional services only. Tó bá jẹ́ pé ẹ̀yin daddy, ẹ jẹ́ ká àwọn mommy sáyẹ̀nsì because ọ̀nà máa yẹ ká ṣiṣẹ́ tí ó bá wa lára mu kò ní da. Àwọn àtòrí yẹn ò ń da. Àwọn mommy máa ń jó. Wọ́n á tẹ̀lé lórí gbóná tán kó tó mọ̀ pé bàbá ni. Ṣé ti gẹ̀ẹ́tì ẹ̀? Níbí báyìí lẹ́ni àti fi full stop sí. Orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín gbogbo ìgbà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Púpọ̀ nú àwọn nǹkan tó ń da ayé rú tó ń ba ayé jẹ́ àfọwọ́fà ni. Ibi tí wọ́n bá pè é sí, má lọ bẹ̀. Ọ̀rọ̀ táwọn bá fi lọ ẹ̀ dákun má dá sí. Oúnjẹ tó o bá mọ̀ díẹ̀ torí Ọlọ́run má jẹ kò ní da kán tí wòye fún wa substance mu kò ní da. Ìkóra ẹni ní ìjánu ní tó bá máa kó bá wa ẹnu náà ni, ní tó bá máa ṣe wá láǹfààní náà ẹnu yìí náà ni. Káfíìrì àti ayọ̀ àti ìdùnnú pàdé nígbà mìíràn ó dìgbà kan náà.